ẹlẹ́gbọ̀n Brother Almaroof Aare Almaroof ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ báyìí ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ wọn kò bọ́ síta rẹ̀ dárúkọ mi pé mo kìlọ̀ fún ọmọ yẹn pé kó má sọ̀rọ̀ sí bàbá wa ní ìṣàmọ̀ tí a sì bá ń pàkúta ọ̀nà ọmọ oníbàárà kan ló yẹ kán ti gbọ́ Fúlàní ò lè máa dà wá láàmú kán tó máa sọ̀rọ̀ sórí ìrun wa tí bá bú bàbá ẹni mo bú yín ó nídìí mi kàn kí n dédé búyàn ẹ lọ gbọ́ prógráàmù yẹn kẹ́ wo nǹkan tẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì ẹni mo bú bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣé bàbá wa Aláàfin Ọ̀yọ́ tàná ni àbí tèmi tó bá yẹ pé tèmi ni nǹkan tí mo sọ lórí ọ̀rọ̀ bàbá ni pé bọ́n ṣe wẹ́kọ̀mù olóyè ò dáa mo dẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀ bọ̀ tó bá yẹ pé tàná ni mo ní reason tí mo fi sọ̀rọ̀ sí bàbá ìdí rẹ̀ ni pé mo máa sọ fún yín torí olóyè Adéyẹmọ kọ́lọ́run á pa yín léwe bàbá mi ló stop mi pé kí n má sọ̀rọ̀ lórí lọ́balọ́ba mọ́ tó bá ṣe sọ̀rọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá yìí tẹ́ bá wádìí abájọ mi dáadáa ẹ máa mọ̀ kójú ọ̀nà kan náà lájọ wà lóòótọ́ mo kéré lọ́jọ́ orí gan bọ̀tí kọ́tọ́lọ́ ń gbélé mi lọ́wọ́ láti tú ìlú ṣe ó lọ fà ó sọ̀rọ̀ ní Facebook ẹ̀gbọ́n ìgbà tí mo sọ fún bàbá wa Aláàfin Ọ̀yọ́ tàná program tí mo ṣe tí mo fi sọ̀rọ̀ sí wọn tó bá pín yẹn lẹ́ ń sọ ìgbà tí gbogbo rògbòdìyàn ṣẹlẹ̀ tí àwọn ọmọ ìran Yorùbá ń kú ní Gbàràpá ní gbọ̀ngàn bàbá wa Aláàfin Ọ̀yọ́ tàná obìnrin náà fi wá kó jọ ẹ̀yin lẹ fẹ́ kí n sọ̀rọ̀ o mi kí n dédé jáde búrọ̀ láì ní reason so ìwọ tó bá fẹ́ flashback mi ẹni tó bá fẹ́ flashback mi yàtọ̀ sẹ́gbọ̀n Almaroof ẹni tó bá fẹ́ flashback mi mahmood the reason why tí mo fi ṣerú program báyẹn wá kò lè ṣe bàbá wa Aláàfin Ọ̀yọ́ nìkan ni mo sọ̀rọ̀ sí bàbá wa Ooni Ìrìṣà náà ẹ ti gbàgbé ni eléyìí tí mo sọ sí bàbá Ooni Ìrìṣà ó pọ̀ ó lágbára ju eléyìí tí mo sọ sí bàbá Aláàfin Ọ̀yọ́ lọ so ẹ̀gbọ́n tí n bá ń kọ́ṣọ́ èèyàn pé kó má ṣe nǹkan báyẹn mọ́ èmi nìkan kọ́ ni mo ń sọ̀rọ̀ mo ń gbẹnu gbogbo ọmọ aládé sọ̀rọ̀ nítorí pé ibi tá a ti ṣàn wá ẹnìkan ò lè máa fi wá ṣe ẹ̀yẹ ẹnìkan ò lè máa now Brother Almaroof kí kọ́ṣọ́ tí mo kọ́ṣọ́ ọmọ yẹn mo lè fi WhatsApp ọmọ yẹn hàn yín ọmọ yẹn ti wá apologize pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀gbọ́n ẹ wá wú ọ̀rọ̀ yẹn síta láti fẹ́ sọ̀rọ̀ sí mi ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀gbọ́n o ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ mọ̀ pé mo wá avoid láti inú ìfẹ́ sọ̀rọ̀ àgbàlagbà ní so ọmọdé dẹ̀ sì làwọn akọ́lọ̀ àwọn náà ń gbàdúrà kọ́lọ̀ jẹ́ ká dàgbà ẹ̀gbọ́n ó ṣe kúrò lára mi mi ò wá followers agídí mi ò wá trending agídí ẹni tí mo ti wá ṣe program yìí láti reply yín ilé ọṣẹ mi tí mo ti máa ń ta ọṣẹ ṣé ní mi ò mọ kankan ẹ wo lifestyle tó mi Ile Ife lifestyle tó bá fi dá fún mi ẹlẹ́gbọ̀n ẹ wo nǹkan tó mi fara mi wẹ̀kù nǹkan tó mi wẹ̀kù lélẹ̀ bí mo ṣe wá mi gbọ́n kankan àlàyé ọ̀rọ̀ wo ló bá mi kí báyọ̀ jà mo ṣe wà bọ́ ẹni bá fẹ́ bájà máa dẹ̀yìn mọ́ gidi ni o ẹni bá fẹ́ bájà máa dẹ̀yìn mọ́ ẹ̀yìn náà gbogbo social media mo rí pé gbádùn ẹ̀ ń join mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ rí pé wèrè yẹn mo ti lọ gbé lẹ̀ mo lọ kó èèyàn pamọ́ kò ṣe pé bóyá kò sí nǹkan kan tí máa fi ṣe o mo kàn wọ́n mọ̀ lọ kó pamọ́ ni o so tí bá ti wẹ̀ yẹn tán ẹ̀ tún ba ilé olójú kú báyìí tí mo fẹ́ wẹ̀ ní December ẹ̀ ṣáàtì rí ẹyẹlé ni mo fi tẹ́ díẹ̀ kẹ́ lè mọ̀ páwa kì í ṣe rádaràda iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ tó ṣe kí ni iṣẹ́ tó bá ni iṣẹ́ tó bá náà iṣẹ́ tá a lè lo àtọ́jú tá a lè fi ọwọ́ ìsáyé ni ó ṣùọ̀ fáwa lẹ́nu ìlú ẹ̀ kò yé ẹ̀gbọ́n ẹ yẹ ká sọ̀rọ̀ owó kò yé ẹ má yẹ ká máa sọ ẹ wò ẹ̀rọ kan bóyá pìrìsẹ́ǹtì ẹ̀rọ tẹ sọ fún mi gan ó tún yàtọ̀ wọ́n ní ààrẹ lórí oògùn mọ́ mi ẹ bá mi aláyé ìgbà tí mo wá gbọ́ program yẹn fúnra mi wá rí pé mi kọ́ lẹ̀ ẹ̀rún ẹ wò. mi ní kú ẹ lóòótọ́ ọ̀rọ̀ tó sọ́jà lórí ìbọn tí Yahya Gàmárì sọ Saheed Ire owó kan ti fún wa láàfin darí. ẹ̀gbọ́n kò sí nǹkan tó kọ ọmọ Fúlàní kò sí nǹkan tó kọ ọmọ Fúlàní ọmọ bòròrò pẹ̀lú nǹkan tó wà lẹ̀ Yorùbá lóòótọ́ wọ́n ti darapọ̀ mọ́ wa ń sin àwọn náà wọ́n ti ń lọ́bì mọ́ àwọn ipò ọba yẹn o bí ọba kábíyèsí ọba Ọ̀fà ń sin ìfẹ́ báwọn sọ kankan nítorí pé ó ti pẹ́ tó ti tàlú Ọ̀fà yẹn mọ́ Yorùbá yẹn fúnra ni but kò ní lọ fún àlàyé mi ẹgbẹ́ mi náà ní bu yín mo tún respect yín lórúkọ olóyè Adéyẹmọ Ìgbòho ṣá mo tún respect yín lẹ́ẹ̀kan sí ẹ̀gbọ́n ẹ bọ́lẹ̀ ń bẹ̀ lórí mátà mi ẹ̀gbọ́n ó lọ ẹ̀yin náà mọ̀ kó lọ fà o but ó yá mo tún respect yín lẹ́ẹ̀kan sí fún délé ó ti lọ báyìí ẹ̀gbọ́n mi ò lè bá yín jà mi lè bójú yín jẹ́ bẹ́ẹ̀ ṣe wà ayé ṣe lè ṣe mí lóore bẹ́ẹ̀ ṣe wà mí náà ṣe lè ṣe yín lóore ẹ̀wọ̀n tí ọjọ́ ta pàdé níbi bẹ́ríà mo tún ṣe kí ni mo tún dọ̀bálẹ̀ fún yẹn lẹ́ni à torí olóyè ti sọ fún mi kí n tó kúrò lé pé Saheed tẹ́ bá ti dọ́hùn yẹn gbogbo ẹ̀ tẹ́ bá ti bájà tẹ́ bá ti rí ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ọjọ́ yẹn the same day wọ́n sọ fún mi pé aládò wà nílé olóyè pé aládò wà ní aláyé ó lè ṣe bú mi dá táìmù ni kí n gbéra báyìí kí n máa lọ lé olóyè báyìí ó dà pé kébì ni àbí bí àbúdà wisdom bẹ́ẹ̀ nìkan ló wá sọ pé ibo mo ń lọ mo ní mo fẹ́ dé sókà yẹn ní Saheed ṣé ó lórí ọ̀rọ̀ ọmọ aládò yẹn àbí gan bọ́ọ̀lù ẹ̀ńbẹ̀ yẹn ti lọ nìyẹn pé kinní kan ó ti yé ẹ̀gbọ́n kò lọ fà tó bá ti lọ fà tí ò lọ fà mọ́ tó bọ́ọ̀lù ẹ̀ńbẹ̀ so fún délé yẹn lọ so ẹgbẹ́ tí wọ́n come to business ṣé rí ẹ̀yin èèyàn mi tẹ̀ sọ wípé ẹ̀ ń lo iṣẹ́ ìtajà ẹ̀ ń lo àwọn iṣẹ́ kan kò ṣiṣẹ́ lára yín ẹ wò mo kàn pariwo fún yín torí báàánú yín ṣe mí ní mi fẹ́ káyé yín bàjẹ́ dànù olóyè tó máa gbé yín débẹ̀ ẹ wọ ẹ lọ lóṣẹ́ gidi ẹ bọ́ lẹ́bẹ̀ nínú àwọn iṣẹ́ tí ò ní materials nínú tẹ lọ ń lò yẹn tẹ bá ṣàwọn iṣẹ́ àwọn fẹ́lẹ́ da yín ni kò sí kan tó pè mí o bọ̀ ọ̀tọ̀ tó kàn wá ń bẹ̀ ni pé tẹ bá fẹ́ lóṣẹ́ ẹ fẹ́ gbé àṣìyàn ẹ fẹ́ wẹ òṣì ìparí ọdún dà 2 months ló kù kọ́ tó parí ẹ lè ní dáadáa tó ń bá bọ̀ ní January ṣé òun náà ló tún máa bá wọ 2026 ni
so ẹlòmíì wà akọtì ní títí ẹ̀ bí ó tiẹ̀ ti lé ìwé ìgbélú kò bá aláyé ẹ lọ wẹṣẹ́ gidi ẹ lọ wẹwẹ fún ètò kẹwẹ atúwọ̀ ìdènà gidi dànù kúrò kẹwẹ dọ̀tí kúrò lára kẹwẹ kórìíra kúrò lára kẹyẹ máa rìn ṣánṣán níbi tẹ́tí fẹ́ gba ìwé ìgbélú nílò òyìnbó ọlọ́run bàbá tó kì í ṣàṣetì ọba ọlọ́gbọ́n ni o so ládẹ̀ wòye kẹ́ ṣe àwọn sílẹ̀ ọ̀rọ̀ ara yìnyín ọ̀ka yà wá kó ti jẹun alẹ́ tó máa jẹ̀mí ìhẹ́ sí kò ní ìmọ̀ ń pa ẹ̀ so ẹ̀yin tẹ́ ń tajà tẹ́kọ̀ ọ̀sà pé wọ́n gba wájú ọ̀dọ̀ yín kọjá wọ́n á lọ ra àdìsẹ́ mọ́ ọjà tẹ́ ń tà wọ́n á lọ ra àbò mi ẹ̀ mọ̀ nǹkan ni kò sí nǹkan tó wà òkè jù láyé ni pé kí ẹni tó ń tajà máa wọ iṣẹ́ ìfẹ́ràn ẹ máa wọ iṣẹ́ ìfẹ́ràn dáadáa lójú yín báyìí wọ́n sọ pé àìfẹ́ràn àṣà ọ̀ ẹ sọ pé iṣẹ́ ìtajà ẹlòmíì àṣàrè gìrìgìrì wá níta Saheed mo fẹ́ ṣe ìtajà gidi ẹlò ṣẹlẹ̀ ṣàlàyé nǹkan tó ń ṣe nígbà tí wàá ṣàlàyé mo ti ọ̀sán pé ẹni máa ní kórìíra lára ni ẹlòmíì kò ní dá mi lóhùn á tún lọ sọ owó nùgbò mi ọ̀dẹ̀ ìwọ́n tí mo ti mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe ẹ́ tí mo sọ pé nǹkan báyìí èmi tí mo sọ fún yín ẹ wò mí dáadáa ẹ wà àtìgbà tá a ti ń bọ̀ lọ́ọ̀láìn ẹ wò àtìgbà tá a ti ń bọ̀ lórí social media yìí ẹ ka fọ́kọ̀pù mi síta tẹ́tí mọ̀ pé Saheed sọ ilé ó parọ́ ẹ bá bẹ́ẹ̀ èmi ọ̀lẹ́ wa mú ń ṣeré lóòmó kì í mú kéré bọ̀ẹ́ kan wúro funfun kankan lórí mi àbí ọṣẹ tí mo wẹ̀ ló kọ̀ sí àbí ìyẹn tó yẹ pé láti ìgbà tí wọ́n ti bí mi ni mo ti ní irun funfun lórí èmi wá ń sọ̀rọ̀ fún ẹ̀wọ̀ wà fẹ́ gbà ajé tí bá sọ̀rọ̀ fún ẹ tó gbà bá lọ sọ owó nùgbò mi 100 oṣù ọ̀ fún mi ní lọ́kàn fáàmù ẹ̀ kò ṣe dandan kó patronize mi bọ̀ tó ṣí wá tó ti gba ọgbọ́n yẹn ni kò lọ lò ìkórìíra ló wà lára ẹ ìjákulẹ̀ ló wà lára eléyìí nídìí kó máa lo iṣẹ́ yọdún àgbà dáadáa ẹlòmíì wàá fẹ́ ṣẹ́ẹ̀kì style wàá surprise fún kò ní ṣẹ́ẹ̀kì ẹ̀wọ́ ó yẹ ṣe bẹ̀rẹ̀ ẹ máa sá kiri bí ṣeréṣeré ni so ẹ̀yin tẹ́ bá tajà ẹ máa wọ iṣẹ́ ìfẹ́ràn dáadáa tẹ́ bá rí pé things kò move well tí nǹkan ọ̀dẹ̀ tí ìbàjẹ́ jìnà ẹ wọ ìdènà ẹ wọ atúwọ̀ ìdènà kúrò lára kẹbẹ̀ sí iṣẹ́ aṣínà bí ẹ̀yin tẹ́ ń gba contract tẹ́ ń ṣe tí ọdún bá ti fẹ́ parí ẹ wọ ìdọ̀tí ọdún yìí dànù gbogbo ìjàkárì wọ gbogbo ìpè tẹ́tí fọdún ìgbà ẹ wọ ẹ dànù ẹ jẹ́ kó bọ́dún lọ kẹ wá mú ọdún tuntun kẹ wá bẹ̀rẹ̀ lifestyle yẹn kẹbẹ̀ sí ṣe kíni wo bí mo ṣe wà yìí normal lóòótọ́ o nǹkan kan lọ́yẹ́ tí ń jẹ́ kíkiní kan tó dé but business is a business ìmọ̀ ìjìnlẹ̀ ẹni tó bá ti ní tó bá fi ń pawó ọ̀gá ni ọ̀gá ni ẹni tó bá ti ní ìmọ̀ ìjìnlẹ̀ tó bá fi ń pawó tó wá ń ṣe nǹkan gidi fáwọn èèyàn táwọn èèyàn dẹ̀ ń bá bẹ́ẹ̀ ọ̀gá ni ẹ gbé fún so bóyá jẹ́ nìyẹn ẹ̀yin èèyàn mi ẹ̀yin tẹ́ máa ń kọ́ọ̀lù mi direct kò dá o nọ́mbà ilé ń disturb ìgbà mi ìjọba tí bá báyọ̀ sọ̀rọ̀ ní WhatsApp báyìí kọ́ọ̀lù akọ̀bẹ̀ sí máa disturb mi kò sẹ́ni tó máa gbọ́ program tó máa sọ pé mi ò fi wọ́n ní sí pé ẹ máa kọ́ mi direct ẹ bá mi fi voice note sílẹ̀ ní WhatsApp máa reply yín táìmù tí mo lè reply ẹ̀gbọ́n mi lélẹ́yìí so èmi tí tú àmì lè gún wọn mi lè bá wọn jà mi láìkí nǹkan báyẹn tí èèyàn bá ti ń dé àwọn ipò kan nínú ayé ó gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ni mò ń ṣe é sìn bọ́lá sọ pé ẹni tó bá wá kí n má bàjá ọkọ̀ kí n ṣe bí ẹ̀gbọ́n mi Aare Almaroof ẹ̀gbọ́n yẹn àwọn náà wọn kéré nínú ayé normal o kò lè ṣe pé wọ́n ìbọn ṣe kéré nínú ayé yẹn kì í ṣe pé mo máa kọjá tó máa dí mi lọ́nà o kò yé ẹ̀gbọ́n lè sọ pé kúbi tí máa gbà o but àwọn ọ̀kọ̀ kan wà tó yẹ pé téèyàn bá farabalẹ̀ tójú bá farabalẹ̀ á rí mú téèyàn bá wò pé ẹ̀gbọ́n ilé yìí ó kàn lè dọjọ́ kan kẹ́gbọ́n kan wò pé ó yá kọ̀ wá bá mi ṣeré mo kàn fẹ́ kó wá bá mi ṣeré mo wà ń bì mo fẹ́ rí ẹ mọ̀ ó láwọn ọ̀kọ̀ tó yẹ pé tí bá ṣe sí wọn wọ́n máa rò pé normal number pé mo bú wọn rí yẹn báyìí ó máa ń dùn wọn bọ̀ mo ti bẹ̀ yín pé kẹ́ bá bínú ìdẹ́ padà ṣe irú ẹ̀mọ́ lẹ́yìn ìgbà yẹn ẹ tún máa wo ìyàwó yín àwọn nǹkan tí mo rò mọ́ yín lára pọ̀ ẹ̀gbọ́n Aare Almaroof ẹ tọ́jú ìyàwó yín Alájà Àjọkẹ́ àbí kí lórúkọ wọn ẹ tọ́jú wọn tó yẹ pé tí n bá rí wọn báyìí mo máa rí pé ìyàwó yín dẹ̀ calm wọ́n jẹ́ nìkan tó yẹ pé fíyàn ti ẹ̀bù yín gan wọn kì í gbá sí wọn kàn máa wo ní títí wọn so àwọn nǹkan yẹn mo fi rí pé ẹ rí lè yín tò òyìn ni ìjẹ́kẹ́ ìdàgbàrá dáadáa lójú mi ẹ lè máa wo pé kí lọ́mọ yìí tí ò fi bú mi tí bá ti wòyàn dáadáa mi ní bu mo ti wòyìn dáadáa mo ti rí pé ẹ rí lè yín control so ilé èèyàn bẹ́yẹn kò ń ṣe tí mo lè máa ó ti yín ẹ̀gbọ́n ẹ̀pọ̀ lẹ́ńbẹ̀ ẹ bá mi ẹ wo nǹkan tó mi fẹ́ ni pé kí gbogbo nǹkan kó máa lọ dáadáa kí oríire kó máa tẹ̀léra wọn ẹ̀gbọ́n ẹ ná bẹ́ẹ̀lì dọ́là kémi gan jáde tán kí n ná bẹ́ẹ̀lì dọ́là ẹ̀gbọ́n yẹn ló kàn mí o gbogbo alájọ ná dọ́là ni àtẹ̀yìn gbogbo àjọ àtẹwà ń lo òyìnbó àti mo wà bí omi ẹgbàgbé gbogbo àjọ ná dọ́là ni àjọ ń pa dọ́là yìí wọlé ni àwọn ará Nàìjíríà nìkan máa sùn kọ́ máa họrùn tiwọn yẹn ò káyé bọ́sẹ̀ ríru nígbà wa yìí a ti bí ìran kọjá bíi tá a wà àwa wà ní kọ́ńtírì ìyá rẹ̀ ń jẹun ní kọ́ńtírì mi ẹ̀ bá tó tún yàtọ̀ sí pé bóyá illegal work mi ní illegal work kankan mi ní kò ṣeé sọ work kankan níta ó ṣùọ̀ fún mi mo lè ṣe ojú fóònù mi kí n gbé léyàn lọ́wọ́ ajé so kò lọ fà ẹ̀gbọ́n ẹ yẹ ká fowó táǹkà ẹ má yẹ ká máa sọ̀rọ̀ Facebook mọ́ ṣé rí ìjà tí àbá ti nílé jà físíkà kájọ yọ kíní tiwa kájọ nyera wa wọ́n náà wọn ẹ fìyẹn lẹ̀ kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ social media yẹn ọ̀rọ̀ orí ahọ́n lásán ni. mi tíyàn bá ń wo gbogbo àwọn ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ tíyàn ò bá dá wọn lóhùn á dàbẹ̀ pé yóò fẹ́ dá wọn lóhùn bọ̀ tí mo ti wo àwọn kan tí ò yẹ kí èèyàn máa dá lóhùn irú ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ kékeré obìnrin yẹn tó ń bú mi gbogbo ọ̀rọ̀ tó ń bá sọ kó fi mí díwọ̀n bàbẹ́ torí mo mọ̀ pé bó ṣe wà yẹn kò lè ju second born mi lọ àbí third born mi gan kọjọ jẹ́gbẹ́
dẹ́ ìgbìyànjú TV wọ́n ló ń lérí ogun online sí mi nǹkan tágbára ẹ̀ bá ká oní kò dánwò o Ààrẹ Almaroof ń lérí mi ń báyàn fògùn ṣeré o bọ́ tó bá lọ dán mi wò ó máa jẹ́ tán o wọ́n ní ṣé ọmọ Oǹdó ni ẹ́ ṣe rí nǹkan tí mi ṣe fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ Oǹdó àbí Èkìtì púpọ̀ èèyàn kan péré ni ò fẹ́ kí n máa sọ̀rọ̀ ńbẹ̀ ó dẹ̀ ní bàbá Èkìtì wàláì tí ò bá sí pé bàbá Èkìtì tó wà láàrin ìsìnẹ́rò yìí ni torí tí n bá sọ̀rọ̀ sóǹdó máa kó gbogbo ọmọ Oǹdó pọ̀ ni torí ó dàbí ẹni tó bá sọ̀rọ̀ sọ́yọ́ ń sìn ó kó gbogbo ọmọ Ọ̀yọ́ pọ̀ ni bọ̀ máa dákẹ́ bọ̀ nǹkan tí mo fẹ́ kó yé gbogbo yín ni pé kí ló dé tó yẹ pé most yín gbèjà ọba àlú yín kí ni ẹ ṣì ń yà mí lẹ́nu ẹ mú Aláàfin ẹ fi ń ta yín brother mi Saheed Ire mo gbọ́rọ̀ ẹ o mi ní bú ẹ o ò ṣẹ̀ṣẹ̀ máa bú mi ná ó ti yé mi ní bú ẹ lóòótọ́ ọ̀rọ̀ tó sọ da lórí nǹkan tí Yahya Gambari sọ bọ̀ Saheed Ire ìwọ gan ti bú Aláàfin darí ó máa bú Aláàfin tí kò máa ń ṣe kékeré ó máa bú àbáyé tí ó máa ń ṣe pé bóyá èèyàn ń fọ̀rọ̀ táyìn tó ti yé ó bú Aláàfin débi yí pé ọ̀rọ̀ tó ń sọ sí Aláàfin gan kò tí ì tó ìdajì ọ̀rọ̀ tí Yahya Gambari ń sọ so ń gbà míì tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ ronú nǹkan táwa gan ti dánwò ká tó máa sọ̀rọ̀ mo gbọ́ ọ̀rọ̀ yẹn mo ní Saheed Ire òun correct Yahya Gambari brother mi ò ní bú ẹ o gẹ́gẹ́ bí mo sọ but brother mi sórí ká tó correct èèyàn tó bá yẹ pé o fẹ́ jà fún orílẹ̀-èdè ọmọ Yorùbá o ò ní fi igbá kan kó fi gbọ̀ kan o ò dẹ̀ ní bù kan mo fẹ́ kí Saheed gbọ́ kínní yìí o brother mi àjọ wà ní Yorùbá nation ní despite kò ti bú mi rí but ọ̀rọ̀ tó sọ brother mi ẹ jẹ́ a máa reframe ẹ jẹ́ ká máa wo ọjọ́ iwájú pé ọ̀rọ̀ tá a bá sọ yìí ṣé kò ní padà ṣẹlẹ̀ but remember pé wọ́n gangan ó wà lára ẹni tó sọ òkú sí Aláàfin gan tí kò ṣe kékeré Yahya Gambari wá sọ̀rọ̀ àwa la fa wàhálà àwa la fún ọmọ Gambari lọ́rọ̀ láti sọ tí ò bá sí Yahya Gambari tó yẹ pé òun àti àbílẹ̀ kẹta mi lẹ́gbẹ́ kírù yẹn náà máa lanu kó máa bú Ọọ̀ni èmi ò ever support anybody tó ń bú Ọọ̀ni but nǹkan tó ń bí mi inú ni pé kí ló dé táwọn ọmọ Ilé Ifẹ̀ ń jáde tẹ̀yìn ń bú Aláàfin bọ́ ẹ fẹ́ ká wá retaliate pẹ̀lú yín ẹ fẹ́ ká reply ọ̀rọ̀ yín ẹ fẹ́ kí àwọn ọmọ Ọ̀yọ́ keep quiet kò possible bọ̀ wọ́n ní wọ ìgbìyànjú wọn ló ń lérí o ti tún gbé show mi ìgbìyànjú yẹn sọ ọkọ fún ẹ èmi Mọ̀rúfù ọmọ yẹn kíni mi ní nǹkan kan láti lose ṣorélé tí mo ṣe fún yẹn kékeré ni péjì ẹ̀ ń sìn péjì ẹ̀ mi ìdẹ́rùbá ẹ o mò ń wo ẹni continue péjì ẹ̀ máa wálẹ̀ pátápátá gbogbo nǹkan tó níyẹn tí péjì tèmi bá wálẹ̀ èmi ò rówó ń bẹ̀ ìwọ ló dúró tó ní nǹkan míì tó ń wọ níkà tó dúró bíi géè tó ń ṣe bíi géè kiri sọmọ Ilé Ifẹ̀ nìyẹn tó bá jọmọ Ilé Ifẹ̀ nìyẹn gan ni ó yẹ kó fi ọpọlọ sí nọ́mbà wà mí wàá bá ẹ mo ṣe show lórí ìlú mi kò sí tó kàn yálà yẹ anybody yín mò ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlú tèmi ni ìtò dùn mí ni pé ọ̀pọ̀lọpọ̀ yín none of you would stand up láti gbìjà ọba àlú yín mi ò rí yín kẹ́ post ọba àlú yín rí ẹ̀rọ ìmí ọmọ Ẹ̀gbá a máa bú Ìbàdàn a máa bú Ọ̀yọ́ kò post ọba àlú ẹ o ẹ̀rí mi ọmọ Oǹdó a máa bú Aláàfin kò ní bú ọba àlú ẹ kò post ọba àlú ẹ sọ online ni ẹ̀ẹ́dẹ̀ rí mi àjọmọ ọmọ Ìbàdàn a máa bú Aláàfin kò bú ọba àlú títí ẹ o ẹ̀ẹ́dẹ̀ ẹ̀rọ ọmọ Ọ̀yọ́ mi náà òun náà máa lọ bú aráàlú mi ẹ̀ẹ́dẹ̀ bú ọba àlú yín kí ló dé kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ ṣe rí èmi fúnra mi gẹ́gẹ́ bí mo ṣe sọ sórí ìwọ tó bá fẹ́ bú mi online make sure pé òfin kìíní yẹn jẹun o ní 100% pé òòrówó ń bẹ o mo kàn ń wo gbogbo wọn ni mo gbọ́ táwọn ìkòkò náà ti ń bọ́ ti fọ́n síta òun náà ti ń sọ̀rọ̀ bọ́ sórí ológun dúdú èmi àti ẹ̀ṣẹ̀ mú nǹkan lẹ̀ ni èmi ò ní bẹ́nibọ̀dì ń lérí ogun ọ̀tẹ́ bá lọ ń fojú pé wà ń lu òyìnbó tẹ́ bá lọ fi ń wò mí ẹ̀ ń tọ́ra yín jẹ ni o ẹ jẹ́ àrọ̀ra máa búra wa jẹ́jẹ́ o ẹ má fọ̀rọ̀ mò ń lérí ogun sí o ìdómògún lèmi tẹ́ ń wò yí ọmọ akínlàjà ni mí o tó bá lọ ń fojú pé wà nílùú òyìnbó kò sí nǹkan kan tó máa ṣe má tẹ̀sùn ẹ fẹ́ tẹ́ nìyẹn o ọmọ ajagun lálà wa lọ́yọ̀ọ́ lé o tó o bá dán wò wá dán tán
mi ò ní ever sà sí anybody, mi ò ní ever gbé owó oògùn sí kankan nu yín, bọ̀ yìí tó bá dánwò pẹ̀lú mi ó máa bá ń bẹ̀ o, èmi ò ní nǹkan kan o, bọ̀ dánwò ló bí yọ ọ̀kẹ́rẹ́ ó ti yé. Ìgbìyànjú advice tí máa fún ẹ ni pé mo rí pé ó ti tún gbé picture mi tí mo ti wọ kíní tí mo dé fìlà. Advice tí máa fún ẹ, mo fún ẹ ní àìní sí ọ̀la, tó o bá yọ ṣé o fẹ́ gbọ́ $100 náà máa fi bá mi pa péèjì ẹ ní ibi tí mo wà yìí. Ìṣẹ́jú kan tí bá pè báyìí mo fẹ́ kó tún gbọ́ ìgbìyànjú. Tí o bá lọ yọ picture ẹ̀, mo ń wọ̀ ọ̀nà ẹ̀sìn, tí o bá lọ yọ picture tó o tún ṣe yẹn, mo tún bẹ̀ ẹ́ ni o, tó o bá lọ yọ kí àwọn èèyàn tó mọ̀ tó ṣẹlẹ̀ sórí péèjì ẹ gangan, Facebook ẹ gangan, wọ́n máa gbé wálẹ̀. Sórí tó bá lówó tó bá ní kó gbé Facebook tèmi wálẹ̀, èmi ò ní nǹkan kan láti lose. Mo fi Ọlọ́run búra tí bá tún lu sákàrà lọ́la kó tó mọ tó ṣẹlẹ̀, ó ti di 5,000, ó ti di 10,000. ẹ̀yin lẹ̀ ń wérò àwa ń ṣiṣẹ́ ọmọ ṣiṣẹ́ làwa. tó bá ti yá sí máa múra, mo tún lọ ṣiṣẹ́, mo lọ pa dọ́là mi. But you sit right there without me offending you. But nǹkan tí mo fẹ́ kẹ́yìn fans mi mọ̀, àtiwọ́ tó bá ń bú mi lábẹ́lẹ̀, àtiwọ́ tó bá ń lọ sí under kìíní mi tó wá ń fún mi ní fẹ́ mẹ́sẹ̀gì, ìkan ló ń jim obìnrin kan, olórí burúkú ni gbogbo yín. Èyí tó wá ń dùn mí jù ni pé mo wá ra àwọn ọmọ Ìbàdàn tó wá àtàkì ọ̀rọ̀ Aláàfin. Wọ́n ti brainwash ẹ̀yin náà sí bàbá yín. Àwọn tó jẹ́ ojúlówó ọmọ Ìbàdàn ní ẹ̀bà sọ pé Aláàfin ò ń ṣe bàbá wọn. Wàláì, mo sọ fún yín pé ẹ fọ̀rọ̀ orúkọ lẹ̀, ẹ fọ̀rọ̀ ọ̀wọ́ adé lẹ̀, ẹ fi ọ̀rọ̀ bàbá mi Rashidi Ládọjà ẹ fi sílẹ̀. Olúbàdàn ìsolúbàdàn, Aláàfin ìsàláàfin, Ọọ̀ni ìrìṣà abọ̀rẹ̀ Ile Ife, ìsàbọ̀rẹ̀ Ile Ife. Àwa máa continue. When you stop, we stop. When you continue, we continue. Bàbá yìí ń ṣe ẹni tí èèyàn lè rí fín. Bí wọn ṣe lè rí Aláàfin fín náà lè rí Ọọ̀ni fín o, ní ò lè rí Òṣòmọ̀wé fín o, wọn lè rí ọba Olúbàdàn fín, wọn lè rí Aláké fín, wọn lè rí Àwùjalẹ̀ fín, wọn lè rí Olúwo fín, bẹ́ẹ̀ la lè rí Elékòó of Èkó fín. But in as much tẹ́yìn kan bá ti gbé agbára tẹ wò ó pé ọ̀nà tẹ́ lè fi generate owó ni pé kẹ́ bọ́s online. Ẹni pé mo ti keep quiet, èmi ò sọ̀rọ̀ láti gbà yẹn, mo kàn wí pé kí n dákẹ́. But mo rí pé you guys continue láti máa wá fún Aláàfin. Kí ni Aláàfin ṣe fún yín? Ẹ wá rí gbogbo ẹ̀yin tẹ́ wá ń dìtẹ̀ Aláàfin, gbogbo jọ́kíjọ́ wọn ni máa ń ṣe pé bọ̀ máa ṣe lè, gbogbo jọ́kíjọ́ tọmọ yín bá ti rí oore gbà, wọ́n máa dìtẹ̀ ọmọ yín tó máa fi kúrò lórí ẹ̀ ni. Ẹ bá mi ṣàṣẹ tó bá mọ̀ pé inú ẹ dùn, torí oríire ọmọ ni Aláàfin jẹ́, bọ̀ bàbá ló jẹ́ fún wa lẹ́ni. Torí irú àwa yìí àjùlọ, irú àwa yìí à ń ṣẹgbẹ́ Ọọ̀ni gangan, à ń ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yẹn, but wọ́n ti di bàbá wa. Irú Olúwo ń ṣe ẹgbẹ́ lèmi àti ẹ̀, bọ̀ bàbá ló jẹ́ fún mi. Kò sí nǹkan mo Olúwo tẹ́lẹ̀ mọ́, ó ti sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tá a rí, bọ̀ kò sí nǹkan kan tó wà nù pé kí ọmọ Yorùbá ká fara wa papọ̀. Bọ̀ ẹ lè wá expect pé ẹ máa bú Aláàfin, ẹ dẹ̀ bí nípa àwọn ọmọ Ọ̀yọ́ máa tú, a máa dákẹ́. Ṣé ẹ wá fẹ́ gbọ́? Last but not the least, ẹ continue. Àwa náà wá tú wọn lẹ̀. Ṣé mọ̀ pé àwọn ọmọ tó wà ń lu òkè wọn lójútì? Àwa lójútì, à ń fọpọ́ lọ pé a dàgbà. Àwọn ọmọ wa tó wà ń ta wọn lójútì. Àwọn kan ní gbogbo ọ̀rọ̀ kọ́ la sọ, àwọn àbúrò mi pé bẹ́ẹ̀ ni. Bọ́ ṣe fẹ́ gbọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́, tẹ́ ẹ bá dákẹ́, tẹ́ ẹ jẹ́ kí àwọn ọmọ Ile Ife máa fi yín pa, wọ́n kàn máa ba orúkọ Ọ̀yọ́ máa tẹ Ọ̀yọ́ yẹn máa tẹ̀ rí. Ẹ ní gbọ́ nípa orúkọ Ọ̀yọ́ mọ́. Ọ̀yọ́ òde lè tẹ̀lé láyé àti láyé sábàdà. Orúkọ tó lágbára tó lámìlaka ni. Orúkọ tẹ́nìkan kò lè sọ pé kò sí ìlú náà nílé orílẹ̀-èdè ayé yìí. Ọ̀yọ́ empire, Ọ̀yọ́ empire. Ẹ máa wá sọ wọn lọ́yọ̀ ti kú, Ile Ife náà ti kú tipẹ́. Number 4 Ile Ife la wà. Fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ lẹ́ni, Ile Ife ti kú tipẹ́tipẹ́. Àwọn ìlú tí mo lè ní òkú ní irú Èkó, Lagos òkú bí Lagos ṣe wà láti ilẹ̀ ló ṣe wà yẹn. Àwọn ìlú Yorùbá kan wà tó ti kú. Ìbàdàn gógó ń ṣe Ìbàdàn àkọ́kọ́. Ẹ lọ bá àwọn tó mọ ìtàn kó sọ fún yín. Inú ẹ̀ ò tiẹ̀ dùn, orí ẹ̀ ò tiẹ̀ pé. Mo mẹ́sẹ̀jì ẹ, mo fún ẹ ní full respect, mo ṣe fídíò fún ẹ. O bọ́ síta, o lé mi ò rówó jẹun, ṣé wọn ló ń bọ́ mi? Are you mad? Ṣé o yá wẹrẹ ni? Ṣé o rò pé mi bẹ̀rù èèyàn kan ni? Ṣé o rò pé ìrù èèyàn kan máa ń bà mí ni? Kí ló jẹ́ mọ́? Obìnrin ni mí, obìnrin àtẹ̀yìntọ̀ lèmi, ọkùnrin lásán nìwọ. Tó bá tábà péjì mi, tí n bá ti tábà láti
Amẹ́ríkà padà wá sóko Ọ̀yọ́ kó sọ pé mo máa lè ní mi jẹ́ ká tún àyẹ̀wò káwá mẹni tó lómi lẹ́yìn ẹsẹ̀ ju ara lọ ṣìgìdì fẹ́ ṣeré ẹ̀tẹ́ ó ní kó gbóhùn lọ sódò ó lóun fẹ́ lọ wẹ̀ ń bẹ̀ ṣé o mọ̀ pé òkúta ló máa padà bá bọ̀ ni àbọ̀ rò pé mo jẹ́ gbìyànjú ẹni ó ń ṣe gbìyànjú èmi àti gbìyànjú yàtọ̀ síra wà ẹni tó lódùmarè bá ti ránṣẹ́ ẹ̀dá kò ṣe gbójúkọ ẹni ò ń ṣèkà arẹmọ ní mí abíyamọ ní mí ṣùgbọ́n tó bá lọ fẹ́ dómi wò wá dọ́tán wà láì máa ra ṣí gọ́ọ̀mù tó nílé jẹ tán fún ẹ ó nílé gbé mi kò ní kúrò lẹ́nu ẹ̀. ta ló dá gbogbo orí burúkú tó ń ṣẹlẹ̀ sílẹ̀ Almaroof ta ló dá gbogbo òṣì tó ń ṣẹlẹ̀ yìí owó náà sọ̀rọ̀ sọ́ọ̀nì rìṣà tó bá fẹ́ sọ̀rọ̀ sọ́ọ̀nì rìṣà ńkọ́ kì í ṣe wọ́n kọ́ ló bọ́ síta ó ń pe onírìṣà ní àbọ̀ rẹ̀ lásánlàsàn wípé Aláàfin ni o lólórí ọba níbo síbo ibo láìsí ládé ẹ̀yin tẹ́ ẹ̀ ládé tó jẹ́ pé ṣe lẹ lọ yáde aládé ẹ̀yin tẹ́ ẹ̀ nílẹ̀ tó ṣògbómọ̀ṣọ́ ló rẹ̀ǹtì ilẹ̀ fún yín ẹ̀yin wá ń claim olórí ọba owó bọ́ síta ta ló dọ̀tí Aláàfin lọ́wọ́ fídíò tí mo ṣe fún ọwọ́ adé ìgbà tó wà dé kọ́kọ́ gorí oyè nígbà ọdún nínú gan tí ò tiẹ̀ tí ìgbà ọ̀pá àṣẹ ìgbà tó wà dé gan ò tí ìgbà ọ̀pá àṣẹ lọ́wọ́ fídíò tí mo ṣe fún gbogbo wa la nífẹ̀ẹ́ ìwọ wá wọ ẹ̀wù ìgbéraga owó sọ̀rọ̀ ọ̀rọ̀ adé owó bẹ̀rẹ̀ sí ní sọ orí burúkú ọ̀rọ̀ ìwọ wá sọ pé mi ò rówó jẹun ṣé wọn ló ń bọ́ mi ọmọ iye ọmọ tí mo bọ́ lẹ́dẹ̀ ni pẹ̀lú bí nàìjíríà ta wà pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ lé tó ṣé ọmọ iye èèyàn tí mo bọ́ ṣá mo fi Olódùmarè búra ó ò lè bọ́ wọn tó bá bọ́ wọn wàá sá lọ wàá sá wọgbó abọ́rò pé mo fọ́ fún ẹ kínú ẹ ò tiẹ̀ dùn mo ṣe fídíò fún ẹ mo ń fún ẹ respect mo ń pọ́n ilé mo ń ṣe bọ̀dá Almaroof mo ń fi respect bá ẹ sọ̀rọ̀ wọn ò wọ́n gan pé irú ọṣẹ wo ló fi wẹ̀ èmi mo kún ṣe ní àkọlé dáná jẹ́ kí n tó ń sórí lẹ́pọ̀ ń ṣàrùn ayé gan fẹ́ ọ̀rọ̀ bọ̀ mọ́ ìwọ fúnra rẹ̀ tó ń búyàn wò bó ṣe rí okòrùn gbọ̀jọ sójú okòrùn gbọ̀jọ sí mo wá dàbí ìnà kí oko mi ò dín sọ lọ́wọ́ píṣọ ara iná lẹ́pa ló ń rìn lẹ́pa wo lẹ́pa kì í ṣàrùn wo skin mi ṣọtí wo skin mi wo skin tó wà lára mi wo skin tó wà lára mi Almaroof ẹbí ò pa mímì ìtọrọ oúnjẹ wa jẹ nílé ẹ onírìṣà ò fún wa lówó iṣẹ́ tó onírìṣà ṣe sílẹ̀ lọ́nírìṣà ń jẹ ibo ló gbọ́ rí tọ́nírìṣà ti bẹ̀ sí ní embarrass ara ẹ̀ rí ibo ló gbọ́ rí ṣé o gbọ́ rí ni ta ni ọba kan fi joyè tọ́nírìṣà gbọ́ síta tó lòun fún ẹni bẹ́ẹ̀ ní 48 hours ìgbà táláàfin Adéyẹmí Aláàfin àná kó lódùmarè bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere ó ń tẹríba fọ́nírìṣà ni wọ́n sọ pé pẹ̀lú bó ṣe dàgbà tó ìtàn orí burúkú tó ṣẹ̀ wá ń sọ kò jáde rí lẹ́nu ọmọ ilẹ̀ Yorùbá kan ìjẹ́wọ́ tó ọmọ ilẹ̀ Yorùbá ṣá àbí Fúlàní ni ẹ́ torí a gbọ́ pé àti Mali àti gbogbo wọn àti Fúlàní àti Senegal gbogbo wọn náà kóra wọn jọ tó sọra wọn dọmọ Ọ̀yọ́ ìwọ wá bọ́ síta ó ń pa oríṣiríṣi ìtàn orí burúkú ó ń pa fọwọ́ adé ó mú gbogbo nǹkan nílẹ̀ kóòtù òjíire ó dá gbogbo ẹ̀rú ó wá rò pé màá bẹ̀rù ẹ pé tó bá pè wá strike page mi wọ́n bí ẹ dáa Almaroof wọ́n bí ẹ dáa ìwọ gbé fọ́tò mi lọ sọ́dọ̀ àwọn babaláwo àwọn aláàfáà ẹ bóyá wọn ò ní sọ fún ẹ pé kó má ra ṣe nǹkan tó ní jẹ tán àjọ fàájà lèmi àti tiẹ̀ èmi àti àjọ fàájà máa dá ẹ padà sóko Ọ̀yọ́ bẹ́ẹ̀ mi ò jí sọ o mi ò bẹ̀rù anybody mi ò bẹ̀rù ẹ for nothing máa dá ẹ padà máa rán ẹ níṣẹ́ tó fẹ́ jẹ́ kì í ṣe ti kú kì í ṣe tàrùn mi ò ní pa ẹ́ ṣùgbọ́n máa jẹ́ kó fi Amẹ́ríkà yẹn pa ìtàn mi ò bẹ̀rù anybody àwa máa dúró sórí òótọ́ ni èmi ò bẹ̀rù anybody kò sí bó ṣe jẹ́ I don't fucking damn of anybody of you abó ti yá wèrè ó wá sọ pé Aláàfin onírìṣà dúró báyìí oníbẹ̀rẹ̀ ní ìkọrin bú ẹ̀nà ìwó pìsì ta ló jẹ́
ìlú wo jẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ tó bọ́ síta tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa onírìṣà fún mi ní fídíò tó ṣe tó fi wá correct ẹ̀ fún mi ní message tó send sí tó fi correct ẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ipò ọba lọba máa jẹ́ tábà tẹ̀ dákẹ́ táwọn gbogbo yín in fact tábà tọ ìran ẹ lọ́gọ́ mi rò pé ẹ̀jẹ̀ Yorùbá wà lára iṣá ìwọ o tún sọ nínú last video tó ṣe lánàá tó ṣe fún mi òun sọ fún mi pé abọ́ rẹ̀ lọ ní rìṣà lẹ́nu títí ẹ onítorí mo gbé píṣù ẹ̀ jí síta who are you àwọn èèyàn tó lówó ju ẹ gan tó lálùbáríkà jù ẹ tó ti dá company sí Amẹ́ríkà Canada tó bá ṣe nǹkan tí ò dáa gan à ń gbé píṣù wọn síta àbá wọn wí à á jẹ́ kó mọ ìyàtọ̀ nínú ọ̀tún àti òsì wọ́n dẹ̀ take to correction ìwọ máa ń sọ pé torí pé mo gbé píṣù ẹ síta ta ló jẹ́ ṣé wọ́n gbé píṣù tèmi síta ni ṣé mo gbé píṣù mi síta ó gbé fídíò tí mo ṣe fún ẹ síta náà ó rí pé o lè play video yẹn go because I give you a full respect ó wá ní wàá strike page mi tó bá dánwò Almaroof máa jẹ́ kó jẹ́ tán máa bá ẹ fàájà wàá wá mọ̀ kó obìnrin ni mí abìnrin ni mí obìnrin àtẹ̀yìntọ̀ ní èmi ò bẹ̀rù anybody tó lódùmarè ò bá ti pa mí ẹ̀dá kan ò lè rí mi pa ẹnu báyìí lẹ́sẹ̀ fi máa ń pèkú lójú ọ̀nà ni o àfi ọlá àtọlá náà mẹ́yẹlé lóko ò ní dánwò mọ́ mi ò bẹ̀rù ẹ o mi ò fọ́ fún ẹ ìwọ ló wùwà ọmọ àlè ìwọ ló ṣeṣẹ́ ọmọ àlè torí kò fẹ́ lójú rere ọ̀wọ́ adé báyìí kì í tẹ̀ wo mi dáadáa lẹ́pàá ní mí lẹ́pàá ń ṣàrùn sórí station tèmi ní olówó lọ ń fowó wà kò yí ẹ ẹni tó ní gbogbo ọ̀rọ̀ ń fi ọ̀rọ̀ wá station tèmi tí ò rí kì í ṣerú ẹ̀kọ́ kò gbé jẹ́ tí nǹkan kan bá ṣe péjì mi ọwọ́ adé àbí kí ló sọ pé òun jẹ́ Almaroof máa strike ẹ láti Amẹ́ríkà wá padà sóko Ọ̀yọ́ mo fi Olódùmarè ṣe ẹlẹ́rìí tí nǹkan kan bá ṣe péjì mi màá jẹ́ kó fa Amẹ́ríkà pa ìtàn mo fẹ́ mọ ẹni tó ń tì ẹ́ lẹ́yìn mo fẹ́ mọ ẹni tó ń bá ẹ ń ṣe mo fẹ́ mọ ẹni tó ń bá ẹ ń ṣe mo fẹ́ mọ ẹni tó ń tì ẹ́ lẹ́yìn